mo ṣe bàárẹ̀ o mo ṣe bàárẹ̀ o mo ṣe bàárẹ̀ ọba tó dá ayé mo júbà Elédùmarè ọba kọ́ dá ayé ọba ṣẹ̀dá ọ̀rọ̀ ọba tó ní ká máa bẹ tí a sì ń bẹ ọba tó ń fi àṣírí ìkọ̀kọ̀ hàn ọba tó ń pa wá mọ́ kí ewu tó dé. Mo ṣèbàárẹ̀ o mo ṣèbẹ̀yìn tọ́nà ń kólé ayé lọ́wọ́ mo ṣèbá yín o. ṣé rí ohun tí Elédùmarè tí ó fi hàn mí báwo mo ṣe fẹ́ gbé kalẹ̀. I don't want you to believe. Don't believe it. But I will just say it. I always say it. And I will still repeating it. I don't want you to believe. Don't believe. When it's come, believe. Ohun tí Elédùmarè fi hàn mí. Ó mà ṣe o. Lórí àwọn tá a pè ní actor, actress, actress. Kí ló dé tá à ń ṣe báyìí? Ẹ ṣábà mi gbádùn wá ṣe gbé kalẹ̀ o. Ìjọ́ wo la fẹ́ dẹ́kun àti máa fi èèyàn rúbọ? Ẹ̀yin actress tí mo bá wí lọ́wọ́ tá wà yìí o, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe Nigeria film industry, Yorùbá Nigeria film industry, gbogbo yín pátá ni mo bá wí lọ́wọ́ yìí o. Dùgbẹ̀dùgbẹ̀ ń fì lókè fún gbogbo yín. Dùgbẹ̀dùgbẹ̀ ṣe kí ni? Ó ń fì báyìí. Mo ò ní dárúkọ onítọ̀hún, mo mọ onítọ̀hún dáadáa, ṣùgbọ́n mi ò ní dárúkọ anybody. Ẹ bá mi sọ fún àwọn tó ń ṣe fíìmù Nàìjíríà fíìmù wípé kí wọ́n ṣọ́ra ṣe o, wípé dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè yìí ó fẹ́ já. Ẹ wò ẹ já lọ síbi tá à ń lọ. Ṣé ni bí Elédùmarè ṣe fi hàn mí? It's like pé gbogbo wọn ṣà ń lọ síbì kan, wọ́n ṣe wọ́n lọ nìyẹn, wọ́n wá ní wípé lágbájá ti kú o. Mo ní mo ṣe ẹ̀rù bà mí gan. Mo ní lágbájá ti kú kẹ̀. Mo ní láíláí, mo ní kò lè kú, mo ní láíláí Ọlọ́run ní jẹ́ kó kú sẹ́ẹ̀, a ní ò lè kú wọn ni ṣòro bí yàn ṣe rà ló ti kú. Mo ní tẹ́ǹṣírí tó ṣe fíìmù jáde. Mo ní no mo ní kókó ó jẹ́ nǹkan tó ta mí lára gan lójú ọ̀ràn yẹn. Mo ní irọ́ mi ò gbà, àní lágbájá òkú sẹ́ẹ̀, àní lágbàmẹ̀dọ̀ òkú sẹ́ẹ̀ lójú ìran yẹn. Ìgbà tó wọ́n yá wọ́n wá ní ipe Ọlọ́run yọ o, ipe ìbákú o, ipe ṣùgbọ́n ara ẹ̀ tí ipe ó wá síkì lọ́ wá tọ̀nù ẹ̀ sí lójú ìran yẹn, ipe kò kú. Torí mo ṣáà ń tẹnu wọn lójú aláyé pé náà kò kú, àní òkú. Mo ní kẹ́ believe ọ̀rọ̀ mi, ṣùgbọ́n èmi máa sọ tèmi máa sọ. Èmi máa sọ tí aṣẹ̀dá rán mi kémi má bàa jẹ gbáǹtẹ̀ mi, èmi á wá sọ. Mo máa tẹnu mọ́ ọ̀rọ̀ yìí. Ó ti tóbi dọ́gbẹ́ lọ́pọ̀ mo ṣáà ń pamọ́ra, ìgbà tó yá mi ò lè pamọ́ra mọ́. Lójú ọ̀rọ̀ yẹn mo ṣáà sọ pé náà kò kú, àní lágbájá òkú. Lẹ́tà ló wà ní ipe ó síkì ní o, ipe ara ẹ̀ tí wọ́n ń yábọ̀ díẹ̀díẹ̀. Ẹ̀yin òṣèré, kí ló dé tí ẹ ń fi ẹ̀mí àwọn ènìyàn yín tẹ́ mọ̀ yín pé bóyá ẹ ti gbé ẹ ti rí pé ó fúyẹ́, kí ló dé tẹ́ ń pa wọ́n lára? Kí ló dé tẹ́ ń rán wọn lọ sọ́run àrèmábọ̀? Kí ló dé tẹ́ ń rán wọn lọ sí ọ̀run àpàpàdodo láìpẹ́ ọjọ́? Torí kẹ́yìn lè débi tẹ́ ẹ lọ, àbí torí pé ó ti ń ga jù mí lọ? Ẹ̀yin òṣèré Nàìjíríà, especially ẹ̀yin Nollywood Yorùbá, kí ló dé? Kẹ́ máa wá wò lójú ìran yẹn nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi wọlé sí ẹni yẹn lára ojú ọ̀nà ibi tó ti ń rán aṣọ lọ o. Ṣe rí pé àṣírí ti ń túbọ̀ báyìí. Kábíyèsí Ọlọ́run. Mo wá ní àkókò, wọ́n wá ní ipe lágbájá yẹn ò kú o, ipe ó síkì ní o, ipe ara ẹ̀ ti ń yá o. Lójú ìran yẹn wọ́n wá sọ fún mi pé ibi tó ti ń rán aṣọ ibẹ̀ ni wọ́n gbà wọlé sí wọn lára.
ṣọ́rọ̀ mi ti yé yín àbí òye yín bẹ́yìn àbí kí n tún sọ nǹkan nísìnyí àwọn máa ní nǹkan tó ń sọ àwọn ọ̀gbọ́n go straight to the point ẹ máa ní sùúrù ẹ máa gbọ́ nǹkan tá a bá ń sọ ẹ̀yìn bá yín tún sọ lẹ́ẹ̀kan sí mi ìfẹ́ gba táìmù wa rárá ohun tí a ṣẹ̀dá mú mi rí ní ojú ìran òun ni wípé wọ́n sọ fún mi pé lágbájá ti kú o lágbájá ti kú o láàárín àwọn tó ń ṣe Yorùbá film industry ni mò ń sọ o ìgbẹ́ lágbájá ti kú o tàmẹ̀ lágbájá ti kú o tàmẹ̀dé ti kú o mo wá ń sọ lójú ìran yẹn pé àní òkú sẹ́ àní òkú mo ṣàǹtẹnu mọ́ lójú ìran yẹn pé kò kú mi ò gbà kò kú sẹ́ létà náà wá ní pé ipe ó sìkì gan ni o ipe ara ẹ̀ ti ń yábọ̀ díẹ̀díẹ̀ ṣọ́rọ̀ mi ti ń yé wa báyìí létà ẹ̀mí ẹ̀ wá sọ fún mi lójú ìran yẹn náà pé ibi aṣọ rírán ni wọ́n gbà wọlé ṣọ́rọ̀ mi ti yé yín bẹ́yẹn because ẹ bá fẹ́ sọ̀rọ̀ tẹ bá fẹ́ wo fídíò ẹjọ́ ẹ bá wa wò ó dé lẹ́ẹ̀kan kẹ́ tó máa comment mi ò ní má bú mi o ṣùgbọ́n tó bá ti lè rú nǹkan tí mo máa ń rí tí n bá sọ ọ̀rọ̀ yìí síta tó bá ti lè rú sórí wọn ni kò bú mi ṣùgbọ́n tó bá ti lè rú má bú mi kàn ṣàràrà wà kápá sí báyìí tẹ́ fi kò sí tó kàn mí ṣùgbọ́n ní ṣáà mo ti yọ ọrùn mo ti yọ kọ̀ọ̀kan mo ti mọ́ kàn mo ti yọ kọ̀ọ̀kan. ẹ̀yin actress and actress Yorùbá àbí kí náà ń pè yín actor and actress Yorùbá kí ló dé ẹ jẹ́ kọ́kọ́ sọ kankan fún yín ọ̀nà ibi méjì ni mò ń lọ o bọ̀tá alákọ̀ọ́kọ́ mo ti sọ yẹn màá kàn fi ọ̀rọ̀ díẹ̀ kún ni gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ actor and actress Yorùbá pátápátá ẹ má ránṣọ níbi kan náà mọ́ o ẹ má ránṣọ níbi kan náà mọ́ ta ló bẹ ránṣọ yìí kíní kan industry ló bẹ rán àbí àlẹ ṣe máa ń pè kíní kan fashion kíní kan ló bẹ rán kíní kan fashion kíní kan ló bẹ rán ok fún mi ní nọ́mbà ẹ èmi náà gbàṣọ mi lọ síbẹ̀ kò bẹ́ẹ̀ don't do it again ẹ̀yin actress and actress àbí actress àti actress Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fíìmù Yorùbá ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí n yìn mí yọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò pé mò ń tẹnu mọ́ ọ̀rọ̀ mi máa ń dàbí kinní lójú yín àbí ó dà mo ti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe fíìmù Yorùbá ẹ̀dá ọkùnrin ọ̀ obìnrin ọmọdé àgbà ẹ má ránṣọ níbì kan náà mọ́ àtọkùnrin àtobìnrin I know the person but I don't want to mention anybody ẹ má ránṣọ níbì kan náà mọ́ o ibi tó ń gbà wọlé sí yín lára nìyẹn tó bá ti bẹ́ẹ̀ ránṣọ wọ́n á ti fi nǹkan tó yẹ kó fi síbẹ̀ kò tí ì yé yín àbí ẹni omi àṣẹ máa sọ pé ká máa láyé wọn gbogbo ẹnu kọ́ la fi máa ń sọ̀rọ̀ lórí social media wọ́n á ti gbéṣẹ́ rán àwọn yẹn torí o ti gba nọ́mbà wọn ti mọ̀ pé lágbájá gbàṣọ bọ̀ wá bẹ́ẹ̀ wọ́n á ti fi nǹkan tó yẹ kó fi sínú aṣọ tó bá ti lè wọ́ ti ẹ bá ẹ nìyẹn ẹ̀yin ránṣọ níbì kan náà mọ̀ bó jẹ́ kẹ́ lọ gbọ́ṣọ yín fún local tailor ẹ lọ gbé fún ẹ̀yin artist àti actress Yorùbá àánú yín ṣe mí kí ló dé tẹ̀ ń ṣe lára ara yín kí ló dé tẹ̀ ń múra yín balẹ̀ tẹ́ bá ti rí pé ẹnìkan ti fẹ́ ga jù yín lọ nínú film industry ẹ̀ wá mú balẹ̀ ẹni tá à ń sọ yìí torí pé ṣẹ̀dá ò gbàbọ̀dé ní o torí pásìkò òdẹ̀ tí ìtò oníjẹ ní no kò kú àní òkú sẹ́ ẹ jẹ́ aṣọ́ra ṣe o gbogbo yín pátápátá gbogbo gbẹgbẹgbẹgbẹgbẹ tẹ́ ẹ̀ ṣe lórí íńtánẹ́ẹ̀tì gbogbo yín kọ́ nínú gbogbo wọn kọ́ nínú yín dùn síra yín o ẹ ṣọ́ra ṣe lọ́nà aṣọ rírán kíní kan ló yẹ wọ́n mọ̀ tẹnu mọ́ kíní kan ló bá mi ránṣọ kíní kan ló bá mi ránṣọ ó yẹ gba nọ́ọ̀bẹ̀ kó bẹ́yìn náà rán ó ti parí nìyẹn àlàáfíà fún yín lọ́nà ọbẹ̀ yẹn o ẹ ṣáà gbà tí má ṣe sọ o bí mo ṣe mọ̀ ọ́ sọ ń tèmi nìyẹn màá ṣáà sọ kí mi má bàa jẹ gbà I will say it. ṣàrí ìkejì
ṣárí kejì ẹ̀yin Nigeria music industry ọ̀rọ̀ kàn yín náà, ọ̀rọ̀ kàn yín gidi gan ni. You don't need to mention anybody's name, you know, but nǹkan tó lè ṣẹ̀dá bá fi hàn wá a máa sọ síta. I don't want you to believe me. Don't believe me. Just let me be. Ẹ ṣáà jẹ́ kí mi sọ nǹkan tí mo fẹ́ sọ. Gbogbo ẹ̀yin music industry náà lọ́wọ́ pé yẹn. Gbogbo ẹ̀yin music àbí musician whatever industry. Bẹ̀rẹ̀ látòrí gbogbo yín pátápátá mi mo orúkọ gbogbo yín Burna Boy, Davido, Tiwa Savage, Wizkid, gbogbo yín pátápátá, gbogbo yín pátápátá. Ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ yẹn. Gbogbo yín pátápátá. Ẹ ṣọ́ra. Ohun tí a mú mi rí ni wípé ẹni yẹn mo máa sọ fún yín pé mo mọ onítàn ṣùgbọ́n mi ò ní dárúkọ ẹ̀, mi ò lè no. Wọ́n sọ fún ọmọ ní pé tí wọ́n bá rán yín iṣẹ́, tọ́ bá rán níṣẹ́ irú èèyàn á fi iṣẹ́ kí ni á fi tán wọn jẹ́ ẹ. Ó ṣe máa ń pòwe nìyẹn. Now ẹ̀yin Nigerian music industry ẹ wá gbọ́ bẹ́ẹ̀ dẹ̀ gbọ́ náà kò sí tó kàn mí ṣùgbọ́n mi á sọ tèmi. Mi ò kú tọrọ owó lọ́wọ́ yín, mi dẹ̀ sọ pé ebi ń pa mí. Ẹ má sọ pé torí pé ebi ń pa mí ebi ò pa mí, I'm okay. Now ẹ̀yin Nigerian music industry ohun tí a ṣẹ̀dá mú mi rí lọ́rọ̀ tìyín rèé, ẹ wá gbọ́. Mo rí ẹni tọ̀hún ó jókòó, bó ṣe jókòó ó wá wú ikọ́ yẹn pọ̀ ló ṣàwọn gbẹ̀gbẹ̀gbẹ̀ ní kí ló dé. Ọwọ́ ní bí àìsàn kan láti inú nǹkan kan òun ló ń ṣe. Ẹ̀yin Nigeria musician industry àbí kí lẹ máa ń pè yìí, ẹ ṣọ́ra. Ẹ máa sọ pé ojú lásán ò ṣe é ṣe wèrè, ẹ jẹ́ kó ojú lásán yín ṣe é ṣe wèrè. Ọ̀rọ̀ mi ò tí ì yé yín bẹ́ẹ̀ yẹn, ẹ máa tún ní àkí ló ń sọ. Gbogbo ẹ̀ lẹ máa ń fẹ́ ká là mọ́lẹ̀. Ẹ jẹ́ kí ojú lásán yín kó ṣe é ṣe wèrè. Mi ò sọ pé wèrè nìyí o, ẹ má ṣe mí gbọ́ o. Ṣùgbọ́n ohun tá a mú mi rí òun ni wípé ẹnìkan sick nínú wọn, ó ń wú ikọ́ yẹn pọ̀ gan-an. Ìdá bóyá ni ẹ máa survive ẹ̀ àbí ò ní survive ẹ̀, ọwọ́ Ọlọ́run ló wà. Wọ́n á ní ó ní àìsàn kan láti inú. Ṣọ́rọ̀ mi ti yé yín mẹ́yìn. Òun ló jẹ́ ń sọ wípé ọmọ alójú lásán ò ṣe é ṣe wèrè, ẹ jẹ́ kí ojú lásán yín kó ṣe é ṣe wèrè. Mi sọ pé wèrè nìyí o, ṣùgbọ́n ẹlòmíì tí ó bá tí ì mú nǹkan kan tó ti ṣe ọ̀rọ̀ mi ti yé yín mẹ́yìn, mi ìfẹ́ máa fi gbogbo ẹnu là, because àwọn míì máa sọ pé ẹ sọ́mọ́ no mi ìfẹ́ máa fi gbogbo ẹnu là ní, but me I don't want people to be coming there kíni kan náà. Ẹ̀wọ̀n tẹ́ bá ti ṣe ẹ nílé háì débi pé máa lè kọrin. Ẹ má ṣe ẹ kọrin yín tẹ́ bá ṣe bí spirit yín má ṣe darí yín, because fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ tẹ́ ẹ̀ ń ṣe ó ti ń affect gbogbo system yín. Ọ̀rọ̀ mi ti yé yín bẹ́yẹn. Ẹ jẹ́ kójú lásán yín kó tó ṣe wèrè. Àbẹ́lẹ̀ fi máa sọ ọ́nà lójú lásán ṣe ṣe wèrè. Ẹ jẹ́ kójú lásán yín ṣe wèrè. Kẹ má bàa lọ láìpẹ́ ọjọ́. Kẹ má bàa ṣe kí ni? Kẹ má bàa lọ láìpẹ́ ọjọ́. Ẹ̀yin Nigerian musician àbí ẹ̀yin Nigerian music industry, ẹ jẹ́ kójú lásán yín ṣe wèrè. Ẹ̀yin Nollywood àbí kí ló máa ń pè yín, ẹ̀yin Yorùbá Nollywood, ẹ ṣọ́ra ṣe. Àwọn tó bá ti ń tẹ̀lé mi bọ̀
wọ́n rántí ń gbẹ́ngbà tí kí Murphy tó kú mo sọ ọ̀rọ̀ náà mo lẹ́nìkan kú lára àwọn fíìmù industry ńgbà náà ẹni yẹn kẹ̀dẹ̀rẹ́ ibi tó lọ kò yẹ kó lọ kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ sí ìgbọ̀n wọn rọ́gẹ̀dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ kò ju ọ̀sẹ̀ kan làbọ́sẹ̀ méjì lọ tí wọ́n fi kú ara ta mí torí tá bá ń sọ nǹkan tí Elédùmarè rán wa lórí channel yìí àwọn èèyàn kì í fẹ́ bá wa wò wọ́n kì í fẹ́ bá wa share but it's okay I always say it but I will say it lẹ́sẹ̀ dàbá ti rán mi màá sọ kí mi má bàa jẹ̀yà ìgbà yẹn mo ní ẹni yìí kò yẹ kó lọ bí tó lọ yìí wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ pa lójú ọ̀ràn yẹn gbà náà ojú ọ̀sẹ̀ kejì ẹ lọ́jọ́ ní Murphy kú ara ta mí ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ìwọ tó mọ̀ wípé o ò lájẹsára o ò lóògùn o ò ní nǹkan kó o ní bàbá kankan gbẹ́jọ́ tó wà ní film industry Nigerian film industry rọra ṣe má ṣe gàràgàrà torí pé olówó wọn dẹ̀ pa yín torí pé lówó o wọ́n pa yín pé báwo ló ṣe máa ga jù òun lọ ni báwo ló ṣe máa rọ́wọ́ mú nínú industry jù mí lọ àwa ni ẹ̀jẹ̀ àyànjú ẹ̀ òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣùgbọ́n thank God pé ṣẹ̀dọ̀ onítọ̀hún ó gbàbọ̀dé. Number 2, all of you have to be very careful. Either when you eat, when you sew clothes, when you do your hair, when you do this, when you do that. Ìyẹn àgbàlẹ̀ máa ń ní àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí o tó bá dénú ẹ̀ adòdìdè. You can say that what are you saying? You're just saying rubbish. You're not. It's okay. Let me say rubbish. Rubbish tèmi ń sọ yẹn. Òun ní jẹ́ kémi jẹ ìyà tí ó yẹ kí àwọn onítọ̀hún jẹ ṣe rí rọ́bìṣì tèmi ń sọ yìí rọ́bìṣì yẹn ti rí ewu tó pọ̀ kúrò lórí tèmi because I always said it if I didn't say it I would jẹgbá mi ò dẹ̀ lè jẹgbá anybody so ẹni tó bá fẹ́ bú mi kó bú mi dáadáa I don't care. That's why I call this channel Ojise. A lè máa máa nǹkan mi wà random ni o. That's normal. But we create this channel because of this purpose. A lè máa bọ́ta lójoojúmọ́. No, nǹkan tó lọ fẹ́ràn no. If I didn't see, I won't say it. I will never do that. Tá bá rí, a ní sọ. Tá bá rí, la máa sọ. Tá bá dẹ̀ ti rí, tá bá sọ á jẹ̀yà ẹ̀. Torí ẹ̀ la fi máa wá sọ bí àṣẹ̀dá bá ṣe rán mi, à sọ bó ṣe jẹ́ nìyẹn. Àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí rẹ̀ mo ṣe sọ lẹ́ẹ̀kan tó bá dénú ẹ̀ á dòjì ní. Ẹ ṣé ó dàbọ̀.